mi ò fẹ́ rí. ẹni kí Ọlọ́run máa rìn bọ̀ Ọlọ́run náà ló báyìí mi ò nígbàgbọ́ kí Jésù máa rìn bọ̀. ìyẹn tata ẹbọ mọ Jerusalem ànábì bíbó òun ló ya wèrè jù. lọ́nà wo. alọ́ni lọ́wọ́ gbà níṣẹ́. gbogbo mùsùlùmí máa ń gbọ́ ọ̀rọ̀ tẹ̀ sọ. ẹ kí n tèmi pẹ̀lú wọn ká lọ pàbó ànábì wà kó wá dìfẹ́ǹdì. ọ̀dà ṣé a mọ̀ wípé àwọn mùsùlùmí kan wà débi wípé wọn mú mọ̀gòmọ̀gò mọ̀ràn ayé wọn ṣe nígbàgbọ́ bẹ́ẹ̀. yóò dáa fún yín pẹ̀lú pẹ̀lú bíbélì léèrè nígbà táwọn kékeré táàtì ẹ̀ mọ̀ pé àwọn ẹ̀sìn ti yapa tẹ́lẹ̀ sàpọ̀ mẹ́kì òkè mọ̀ kankan lórí àwẹ̀ tán gbà lọ́wọ́lọ́wọ́ ìtẹ́wọ̀n àpá ń gbà wẹ̀ gbogbo àgbáyé náà mọ̀ pé wọ́n ń gbà wẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀sọ́ àlè lu Nàìjíríà yìí bó jẹ́ kìrìsìtẹ́nì o bó jẹ́ mùsùlùmí o wàá gbà wẹ̀ yẹn torí o ò lè róúnjẹ gan torí pé tá bá fẹ́ ṣe iléyá àti kìrìsìtẹ́nì àti muslim àti oníṣẹ̀ṣe lájọ máa dà lọ sí yídì nígbà kan ọ̀rẹ́ tí mo sọ̀rọ̀ 1980 ni o tó fi wọ 94 kébi tó kó ń lù mí mo wá mọ́ ń béèrè báyìí pé àwọn bàbá tó ń ṣe wáàsí nígbà yẹn tó ń ṣe wáàsí humanity yẹn ṣé wọ́n ti kú tán ni sáàmù àwọn ọmọ wọn ò rí àwọn wáàsí náà bàbá wọn máa ń ṣe tọrọ Quran fi dà báyìí ẹ rí i pé jágbàjàgbà Quran rí ni wọn náà làwọn mùsùlùmí ń ṣe lọ́nà wò ẹnìkan lọ báyìí àwọn kan lọ fún àwọn Messi àwọn kan lọ fún àwọn Ronaldo àwọn kan lọ pé kìnìún kan jí tìlà wọn Ọlọ́run mélòó ló wá wà tá fi ń pín sí ẹ rí i pé lẹ́nu mẹ́ta ìwọ̀n sọ̀rọ̀ ọ̀run mọ́ kò sọ̀rùn wọ́n mọ̀ lọ́nà wo. ó yẹ pé àfáà ìkẹjáde kó wá sọ̀rọ̀ ọ̀run fún wa. àwọn àfáà jáde ọmọ pàlùjẹ náà wà iná ẹjẹ ànámọ́ wọn sọ. ta ló dáa inú ayé nìkan ní náà ti lè jó out of 7 planets ẹyọ kan tá a wà ẹnìkan láfẹ́rẹ́ ti ń fẹ́ ibi tá a fẹ́ yọ̀ bàjẹ́ ti fẹ́ iná ò lè jò ń bẹ́ẹ̀. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. ibi tá a fẹ́ yọ̀ bàjẹ́ ti fẹ́ iná ò lè jò ń bẹ́ẹ̀. ìyẹn ló ń gbọ́. kò jò ní Mercury Venus àti Mars Jupiter Saturn Uranus Neptune Pluto. iná ò lè jò ń bẹ́ẹ̀ sà gbogbo ibi tá a fẹ́ yọ̀ bàjẹ́ ti fẹ́ iná ò lè jò ń bẹ́ẹ̀. inú ilé ayé ta wà ní kan náà ti ń jó tẹ́bá tó wá rìn débi kan ní space yẹn afẹ́rẹ́ ti tán nìyẹn gbogbo bẹ̀rẹ̀ àwọn òyìnbó dẹ̀ ń wọlé sí lọ pẹ̀lú oxygen kílódé ń lọ oxygen lọ bẹ̀ torí pé kò sáfẹ́rẹ́ náà fi ń lọ síbẹ̀ inú ilé ayé ta wà nìkan náà ti lè jó lẹ́yìn ẹ̀ kò síbòmí mọ́ ta ló wá níbo ni náà wá wà. ṣé ẹ ti ṣe oògùn tí ò ṣiṣẹ́ rí níjọ́ kan. àkọ́kọ́ náà èmi náà tẹ̀ tún wò iná mi tó má gbọ́ nóògùn. kí ló tún dé o. torí wípé àwọn tó mọ oògùn gangan àwọn oṣù àtàjẹ ni àwọn náà ń lewí àtẹgbò yìí ṣùgbọ́n sẹ́ni gbà kúrò máa dé. kì í tó sàwọn olúbikin mọ́. olúbikin bíi bó. èmi Kọ́lá Aláwọdé aláṣẹ ìkànnì Yorùbá Dùn Online TV mi ò bá wọn sọ pé kò sí Ọlọ́run o èmi nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ òun ló sì dáhùn gbogbo. ṣé rí mo ṣe interview pẹ̀lú arákùnrin tí wọ́n ń pè ní Ibo Lajásí láti lè mọ èròǹgbà ọkàn ẹ̀ torí mo ti máa ń gbọ́ dáadáa lórí TikTok tó máa ń sọ̀rọ̀ èmi ò sì bá wọn sọ wípé ẹ̀sìn kankan ò dáa lórílẹ̀‐èdè Nàìjíríà o èmi ò bá wọn bú ẹlẹ́sìn kankan o èmi lọ́ọ́ ṣe interview yìí pẹ̀lú ẹ̀ láti lè mọ èròǹgbà ọkàn ẹ̀ ni èmi ò sì bá wọn sọ wípé kò sí Ọlọ́run o báwo ni màá sì sọ pé kò sí Ọlọ́run láì ṣe wípé òye mi òun sọ tiẹ̀ nínú èròǹgbà ọkàn ẹ̀ nínú èròǹgbà ọkàn ẹ̀ náà mo ti lọ gba ohun rẹ̀ sílẹ̀ láti lè mọ irú nǹkan tí ó gbé dání torí ìdí èyí mo ṣe ń kí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé pé ẹ mọ̀ ṣe o ẹ̀sìn tó dára ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta mi ò bá wọn bú ẹ̀sìn kankan o ẹ ṣé tẹ̀ ń bá mi gbọ́ ètò mi tẹ̀ ṣe ń bá mi wo ètò ìkànnì Yorùbá Dùn Online TV mo dúpẹ́ o. tọmọ kọ́kọ́ jáwé mọ ni. ẹ wò ó ta ló kọ́kọ́ jáwé àbántàn wá gbogbo ẹ fíìmù ni àwọn fíìmù Ọdúnládé ni àwọn tó mewé àtẹgbò láti lò àwọn oṣù àtàjẹ ni ṣe wáyé àwọn oṣù àtàjẹ yẹn kíkiri ẹ̀ mọ́ bá wúlò fún wa bí Quran ti dé oṣù àtàjẹ ló fèsì bí church ti dé oṣù àtàjẹ ló fèsì kọ́lọ̀ ń paná débora ìrọ̀ náà dẹ̀ ń pa pẹ́ẹ́nìkan má jẹ́ yẹn kò ṣẹlẹ̀ rí àrèǹjì ni lọ́nà wo pé ẹnìkan má jẹ́ nbí kan àjẹkàn fún mi kan ṣe kíní kan àrèǹjì lásán ni. a jẹ́ pé àwọn pásítọ̀ tán máa sọ wípé arọ́dìdè ń ṣọ́ọ̀ṣì àwọn bíi ti bò. ẹ jẹ́ kí n bọ̀ sí ní ẹ̀kan mo lọ sí church kan ní ìlú Ọ̀rẹ́ kí n fi orúkọ wọn bọ̀ wọn láti rí tá a bá fẹ́ jókòó sí church yẹn
500 naira fi gba chia ọ̀gá mi ló mú mi lọ nígbà tí ó kù bí 5 minutes tá máa bẹ̀rẹ̀ program bàbá kan wá bá wa ó ní sí ara ẹ̀yin tá a arrange rẹ̀ ẹ̀yin náà pè é wọ́n wá bá mi torí pa àjókòó wájú wọ́n wá bá wa pé sí ara àwọn tá a arrange rẹ̀ wọ́n ní ẹ arrange mi o pé wá arrange ọ̀gá mi o ṣùgbọ́n abracadabra tẹ́ máa ń ṣe tẹ́lẹ̀ pé wọ́n fi omi kan wú ẹnìkan sàn ni mo torí ẹ̀ wá mo fẹ́ wá wo omi yẹn ni o wọ́n lé mi kó n church yẹn jọ yẹn ni. ó dàbọ̀. wọn ò jẹ́ kí n ṣe èsì. wọ́n ti rí pé ẹ̀yin ní gángan lè sùn. ká má pè mí ẹ wò ó bí mo ti wáyé gan tí n bá rí babaláwo tó lọ pé nǹkan kan wà tó ń ṣiṣẹ́ ìmọ̀ máa lọ ń ka mọ́ lé ni. bí ti bò. mo fẹ́ mọ tó lọ pé iṣẹ́ yẹn máa fọwọ́ mi sí máa fáwọn èèyàn ká lówó. tí wọ́n ṣe mọ̀ pa ayẹtáwà. ayẹtáwà ewé ni gbogbo ẹ̀ kò sẹ́ni tó lè fi hàn kẹ́sẹ́ kankan mọ̀ Kùránì àti Báíbù ewé àti gbòó nìkan ni. ọ̀dà ṣé a mọ̀ pé àwọn àyà kan wà nínú Kùránì tán bá ké tó bá yìnbọn sí yẹn kò ní ràn yàn. mo ní kò sí ìmáàmù náà Nàìjíríà yìí tó lè fi nǹkan kan nù Kùránì wúrí fífọ́ ẹ̀ sọ̀rọ̀ ayẹta. mo mọ̀ ní bàbá kan ní ìlú mi tó bá ná kàlí bẹ́yìn ọmọ ní wọlé. ewé àtẹ̀gbò ni sà. ewé àtẹ̀gbò ni. ewé àtẹ̀gbò ni. a jẹ́ pé kò ságbára kankan tán lè ké nínú Kùránì. kò sí. àfáà kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní tó o bá fẹ́ mọ̀ pé agbára wà nínú Kùránì ó ní tí olè bá lé ọ bọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbọ́dọ̀ tí mo sọ yẹn wọ́n á ní mọ́tò ó ní mọ́tò olè tí lé ọ bọ̀ lẹ́yìn tó bá ti bẹ̀rẹ̀ sí ka àwọn àyà yẹn nínú Al-Kùránì pé mọ́tò yọ̀dẹ̀ epo nu mọ́tò ẹ̀yìn yọ̀dẹ̀ mọ́ flow wá sí iwájú bí àwọn àbọ̀yá gbogbo ẹ̀yẹ èèyàn ti gbọ́ lórí social media. wọ́n béèrè wípé ṣé diffusion níṣẹ́ yẹn ni àbí osmosis torí transferring of fuel láti inú mọ́tò kan sí. láti ẹ̀yìn láì lo hose ó lo hose gan mo fẹ́ ṣẹlẹ̀ sọ pé káfa yẹn jáde síta fún yín kó ló náà fẹ́ rí béèrè ẹ mọ́ ṣẹlẹ̀ ṣẹ̀rí àwọn àfáà yẹn wọn lè wá bá mi. lọ́nà wo. níṣẹ́ ni pé kọ́sàn tẹ́mi máa ń béèrè lọ́wọ́ wọn ó ti máa ń tóbi jù. àti bí mo ti rí ìjọ léyà tó lọ náà tí àfáà kan láti lápòlókọ ìlú yìí Waterside ó lọ fẹ́ bá mi ṣe debate kọ́sàn kan péré mo bí léèrè ó dẹ̀ jápa ó ní òun ò gbọ́ sáfíìsì mọ́ àwọn dẹ̀ ń gbọ́. ẹ wò wọ́n mọ̀ mo fi máa ń pariwo pé gbogbo àwọn àfáà gbogbo àwọn mọ́ọ̀mù Nàìjíríà yìí tí wọ́n fẹ́ kán kó wa lẹ́rú wọ́n dẹrú ní tọmọtọmọ. ẹ wò wọ́n ti fẹ́ kó wa lẹ́rú àkànmọ́ ni. ṣé bí àwọn Libya àwọn small country tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ wa táwọn òyìnbó ń gbé bẹ́ẹ̀ àwọn black ló ń gbé bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ wa lọ́wọ́ wa ni. kò sẹ́ni nǹkan tó ń jọ́ lọ́rùn àwọn èèyàn ló ń rúùlù ayé. sẹ́ni tá a bá ti gbọ́ra wa dẹrú. bíi ti bò ó. ó dáa wọ́n ń tẹ̀jú orúkọ wa sórúkọ wọn. ẹ wo gbogbo nọ́ọ̀tì àwọn Fúlàní tí lé wọn kó ń bẹ̀ tán ẹ bá gbogbo ilẹ̀ Yorùbá ń sìn ibi làwọn Haúsá ń gbé báyìí tán ní kó wà peaceful Haúsá ò kì í pààyàn àwọn Haúsá tó jọ ń gbé tẹ́lẹ̀ ò kì í pààyàn bá jọ ń gbé papọ̀ àwọn Fúlàní gangan tó jẹ́ ti Nàìjíríà wà wọn kì í pààyàn àwọn tán kó wá tán pa wá káàkiri àwọn other country ni wọ́n fẹ́ gbalẹ̀ ẹ wo tó bá di ọjọ́ ìtúnu àwẹ̀ àwọn àfa àwọn ìmáàmù tán gbowó lọ́wọ́ Saudi màtá sí ìlú wọn síta. kí ló dé. kán wá sọ oríṣi tàbí gbowó ẹ̀mí wa ni. bí bó owó náà tó ń gbà. gbogbo wọn pátá náà ń gbowó lórí Nàìjíríà yìí láti sọ Nàìjíríà di ní ẹ̀sìn kan péré. náà ibi tí wọ́n ń gbowó káàkiri bí ọ̀nà 5 ni gbogbo wọn náà rí tán jà lórí nẹ́ẹ̀tì yẹn wọ́n sọ̀rọ̀ ọ̀run mọ́ ṣe bàbá kan lè ní ìsìn kọ́lọ́pọ̀ ọ̀run wà ọ̀rọ̀ bó ti fẹ́ kó kánkọ́ọ̀sì jọ ní ẹ̀sìn òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ní ẹ̀sìn Islam. gbogbo àwọn mùsùlùmí máa ń gbọ́rọ̀ tẹ́lẹ̀. ẹ ká máa ń gbọ́. bíi tí bò lẹ́sẹ̀ pẹ̀lẹ́ gbé. ẹ wo ẹgbẹ́ òkùnkùn ní ṣe is a secret concourse. kò sí kankan tó fi wúlò fún wa Nàìjíríà yìí concourse ẹgbẹ́ òkùnkùn ni. lọ́nà wo. ẹ wo ẹ rí i pé lásìkò tá a wà yìí tipẹ́tipẹ́ sẹ́rí ẹ̀sìn yẹn tẹ́tẹ́lẹ̀ àwọn bàbá wa gbà wá débi pé àwọn oníṣẹ̀ṣẹ̀ gan ṣe ìyẹn nìkan máa yẹ ṣẹ̀ṣẹ̀ wọn lọ́rọ̀ wọn wá tún lọ kírun wọn rí i pé tán ní ká máa ṣe ni àdẹ̀ǹṣe torí wọn ò mọ ìwé yẹn kà ànábì ṣe kínní ànábì ṣe gbá ẹni tán sọ̀rọ̀ rẹ̀ òun kò wá rere rí. ànábì. kò wá kan rere rí. ṣé bí àáfàá kan jáde lórí social media níbi oṣù bíi 4-5 sẹ́yìn tí gbogbo ẹ̀ trendy wípé téèyàn bá rí màálù kéèyàn sọ sí etí màálù wípé ànábì ọmọ Mariamu ó ti kú Ọlọ́run ti pa o. wọ́n fi ń hàpù ẹni. lọ́nà wo. wọ́n fi ń hàpù ẹni sẹ́rí ànábì fún rẹ̀ alọ́nilọ́wọ́ gbà ni. èmi ò lè fẹnu sọ àwọn jàgídíjàgan ni. torí pé. aláwọn tó ń rúlu ayé èèyàn lásán ni
Ọlọ́run ò rúlu ayé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹ̀sà kò sí ẹ béèrè nǹkan ọ̀dà bò lè yẹn ṣe ń dàgbà sí. ẹ wo sẹ́ẹ̀dí afẹ́rẹ́ tó ń fẹ́ yìí ìṣẹ́jú tó ń fẹ́ sí wa là ń hòdì sí afẹ́rẹ́ àtomi ló dá wa ẹni kan ò dá wa power of water agbára omi bàbá agbára omi àti atẹ́gùn ẹ wo à ń bọ̀ lórí ẹ̀ kò tí ì yá ni tó bá yá ẹ rí i pé gbogbo apáta a máa mọ bí tá a ti wá gangan. ń bọ̀ lẹ́yìn lòpá ti wá. ké sí àtọ̀run bí kankan ẹnì kan ò dá ẹnì kankan. ń bọ̀ lọ́wọ́ ti wá. ẹ wo imagine gbogbo wa bẹ́ẹ̀ ṣe wọ́n ń sìn ní ọmọ ìpínlẹ̀ ìdọ̀pọ̀ rẹ̀ tó jọ yín ní Kánò àwọn ọmọ ìtẹ́ni yẹn bí jọ yín ṣé ọmọ bàbá yín ni ẹni tó jọ mí gangan ọmọ tápà ni ó wà ń bí dà ẹ rí àmọ́ orí confam ọmọ tápà ni ẹ ti rí ìpàdé ẹ ti mo sẹ́yìn rí kan méjì mi ṣé tó bá dẹ́gbọ́ ẹ tó jọ mí tó wà ní ọ̀rẹ́ nínú ìlú mi Kàrígídí ọmọ ìdánredẹ ni ẹ̀yin dẹ̀ ni ìyàwó ẹ̀ sì wà mú wọ́n sì wà mú gbòòrò tí n bá dé station àbí mo kí wọ́n ní ẹni police station àmọ́ pèmí Kàrígídí tá bá róhùn àmọ́ pèmí lọ́túnba eléyìí kò ní kó bóyá àmọ́ jọra wọn díẹ̀ the same thing lájọ ní ọmọ ìdánredẹ. ẹ̀yin gẹ́mọ̀ pẹ́ jọra. àníyàwó ẹ̀ sì wà mú ọlọ́pàá máa ń sì wà mú ni iṣẹ́ igi lòun ń ṣe ẹ dákun ṣé family mi lọ wá bí òun imagine wa kò sẹ́ni kankan tó ọlọ́run kan ọ̀dẹ́nì kankan kò sẹ́ni tó ń jọ́ lọ́run. ọ̀dà àwọn pásọ̀ táwa sọ pé Ọlọ́run pe àwọn ń kọ́. ẹ̀hún àtijẹ́ wọn ni àtijẹ́ ni. wọ́n sì máa gbóhùn aláwọ̀ máa gbóhùn. ohun òwòrè náà ń gbọ́ àwọn tá ń kó lẹ́rú ni mo ti sọ̀rọ̀ pásítọ̀ tó bá ti mọ tọ́lọ́run pe pásítọ̀ tó lọ pọ́lọ́run pe òun kò sí tó ní kí pásítọ̀ lè má lè bá Ọlọ́run sọ̀rọ̀ fúnra rẹ̀ pé Ọlọ́run sowó fún mi wọ́n àti òun fẹ́ gbàdúrà fún mi kí n ṣẹ̀lẹ̀ owó wá kí n wá dáadáa mẹ́wàá. lọ́nà wo. pásítọ̀ ni mo gbàdúrà fún ẹ kó lọ jẹ́ kó lówó lọ́wọ́ so tó bá ti wá lówó lọ́wọ́ yẹn kó wá dáadáa mẹ́wàá wọ́n àti pásítọ̀ fúnra rẹ̀ gbàdúrà sọ́lọ́run Ọlọ́run fún un lówó báyìí kọ́ lọ́wọ́ ló tọ́. ọ̀dà ẹ̀mí àwọn wòlíì ipá rẹ̀ ka ó pọ̀ torí ohun gbogbo ló lè ṣe gbogbo ogun ló lè ṣẹ́ àṣetì ò sí lọ́rọ̀ rẹ̀ ipá rẹ̀ ka ó pọ̀ ẹ̀ nígbàgbọ́ lórí orin. níbẹ̀ yẹn ló kọ́ òsì ní màá ń ṣe. lọ́nà wo. kí wá ní nǹkan tó bá gbọ́ fún yẹn ọkàn yóò jí padà. pé kí n má sọ tí mo sọ yẹn mọ́ pé kò sọ lọ́hùn. èmi tẹ bá rówó ni. ẹ tá a máa bẹ́ẹ̀ mọ̀ pé gbowó pé kò sọ lọ́hùn máa gbà lọ́wọ́ ẹ mọ̀ kí o sí. ẹ̀yin mọ̀ kan lọ́kàn yín. àmọ́ mọ̀ kí o sẹ́ tó jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yọ́nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára tó bá wá nídìí oògùn ẹ̀yọ́nú everybody ló gbọ́dọ̀ ní kò ní pé báyà pé mo jẹ́ kristẹni mo jẹ́ mùsùlùmí oníṣẹ̀ṣe ni torí ẹ̀yọ́nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá wàá máa lò ó tó bá wá nílò rẹ̀ pè mí o tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o pè mí. Now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ́nú ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú wọ́n pe kinní kan ní ọ̀wọ̀ tó dájú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀ ẹ̀yọ́nú ọ̀wọ̀ tó dájú àti atúdè ṣẹ́rí atúdè yẹn pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́ tó bá ní atúdè tó bá ń wé àwọn ṣe atúdè yẹn gbogbo nǹkan tó bá fi dì ọ́ tàbí tí ó bá jẹ́ nǹkan ṣòro yóò ti mọ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ́nú à ń lo atúdè à ń lo ọ̀wọ̀ yóò ti mọ yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó bó ṣe pàtàkì tó yóò ti mọ yé wọn. now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ́nú o gbọ́dọ̀ lo atúdè o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú atúdè àti ọ̀wọ̀ tó dájú sára pè mí mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé
kò sẹ́ni kankan tó pè mí tí mo sẹ́ndì nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀ torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ síbi tí wo ti mú yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta wa. Pásítọ̀ Adébóyè ó ní òun lọ sí ọ̀run lẹ́ẹ̀mejì fọ́run dẹ̀ fáìn kí ló wá sí láyé padà wọ́n dẹ̀ ń gbádùn long life fún ẹ̀dẹ̀ lọ́run fáìn bí báwo kò opportunity tó tẹ̀tẹ̀ ọkọ̀ lọ sọ́run náà kò yẹ kó padà wá mọ́. bí báwo kò yé mi bàbá. àwọn náà mọ àní Pásítọ̀ Adébóyè sọ pé òun lọ sọ́run lẹ́ẹ̀mejì òun lọ jókòó mu tí pẹ̀lú Ọlọ́run báyìí tí ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀pọ̀ yẹn náà ò bọ̀ tí wọ́n mu tí lọ́rùn ni. so olówó àtọ́lọ́run jókòó papọ̀ báyìí pé òun rí ilé òun lọ́run kó fáìn kí ló tún wá sí láyé wọ́n dẹ̀ ń gbàdúrà long life fún bàbá sẹ́ẹ̀rí pé wọ́n ń tàn wá wọ́n ń tàn wá ni kò síbi ẹ̀kan tó ń jọ̀rùn inú ayé náà lọ́run wà sẹ́ni tó ń dùn mí ni pé Nàìjíríà yìí tó ẹ pé ń tá a gbọ́n ni kò sí kọ́ńtì tó máa fáìn tó wa lọ́nà wo. sẹ́ẹ̀rí ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin nílẹ̀ wa yìí wọ́n pè wá ní Giant of Africa sẹ́ẹ̀rí pa àlejò ni kí torí ìjà lórí pọ́dọ̀ wa náà ti ń rí oúnjẹ ni gbogbo ọrọ̀ ajé wa pátá ló mówó jáde wá tábà tó wá iṣẹ́ ẹnu tá a tún kójọ yẹn àwọn kan tó kó lọ Mẹ́kà àwọn kan tó kó lọ Jerusalem. ajẹ́kùn Mẹ́kà ò dá bọ́n ṣe ń lọ lọ́dọọdún. kí náà lọ ṣe ń bẹ̀. wọ́n lọ ṣàdúrà fún. àdúrà kan kò kí ń gbà. àdúrà ò kí ń gbà bí bó tèmi mọ̀ bá mi lé ni o àdúrà ò kí ń gbà bó ẹ jẹ́ ń gbàdúrà fún yín. torí kí ni kí wọ́n bá kó àbẹ̀wò. àdúrà kí ni. mo gbàdúrà fún yín pé Ọlọ́run yìí lọ́kàn padà. Ọlọ́run yìí lọ́kàn padà kò lè wá lọ́nà ọ̀dọ̀ mi gan. lọ́nà wo. ẹgbẹ́ fẹ́ wá sí. lọ́nà wo. kọ́lọ́run yìí lọ́kàn padà sí ta ni. ṣé sí ara rẹ̀ àbí sí ẹlòmíì. torí tí máa ń pẹ́ kọ́lọ́run yìí lọ́kàn padà màá tọ́n sáwọn dá ti ni. lọ́nà wo. bóyá mo tọ́n sí jàgùdà òbí mo sọ́ra wà mí ò ló tẹ́ni kankan burú mi dẹ̀ kí n ro ti kí ọmọ nìkejì bàjẹ́ mo nífẹ̀ẹ́ yẹn débi pé mo bìlí pé tí o bá ń ṣe mí ó ń ṣe ẹlòmíín náà nìyẹn. ọ̀dà báwo ni kékeré yín ṣe lọ ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báwo ni kékeré yín ṣe lọ. wọ́n bí mi ń lù wò wọ́n bí mi ń lù wò sí fámìlì Adébísí Adéjàre gbogbo gbà yẹn ẹ̀ ń kírun. mi ò kírun mi ò lọ́bi yẹn kan o láti kékeré. àtọ̀ wọn ò dẹ̀ bá mi jà torí ẹ̀. ẹ dúró bàbá yín gbin ẹ tiẹ̀ lọ mọ́sálásí rí. àtọ̀ ajẹ́ pé bẹ́ẹ̀ sọ ẹ̀ lé pe irun. àní òkè ń ṣèdè wa Yorùbá nìkan ni mo gbọ́ bí mo ṣe wà ẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kó ṣe first note Yorùbá ni tó ti sọ English mi ò dẹ́ lóhùn. lọ́sọdé. mi ò máa wé mi ò rẹ́dí àti ka èdè elédè àti kékeré mo ti fi yẹn sọ́kàn mi ò rẹ́dí lẹ́yìn Yorùbá nìkan mi ò rẹ́dí àti gbọ́ èdè mi. ọ̀dà kí ló tẹ́ fi gbọ́ Yorùbá tẹ́ fi sọ pé Yorùbá. bíbí náà bí mi sí náà sọ tọ́wọ́ pé Ìgbò náà bí mi sí Ìgbò náà màmá sọ tọ́wọ́ pé Haúsá náà bí mi sí Haúsá màmá sọ ọmọ tí mo sọ fún yín pé ọmọ tápà kò jọ mí kò gbọ́ èdè bèbí náà gbé díẹ̀ adẹjọ́ rìn bí 6 years níta bá ti ṣe náà ni sẹ́mi pé ìfẹ́ ló kọ̀ sí ẹ̀ ìfẹ́ lọ́lọ́run kò gbọ́ èdè mi ọmọ tápà ni kò gbọ́ English èmi náà gbọ́ English kò gbọ́ Yorùbá èmi náà gbọ́ tápà ẹ̀ adẹjọ́ rìn for 6 years. ọ̀dà ṣé ń gbà wẹ̀. fọta Ọlọ́run ní jẹ́ ọlọ́mọdé ní sí. àwọn mùsùlùmí tọ́mọ̀ wá ń ta Ọlọ́run ní jẹ́. alájì mọ bàbá yín. ẹ wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí fún èèyàn ẹ wò tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀ olówó lọ́yẹ kó máa gbà á kó lè mọ tó ń ṣẹlẹ̀ sí tálíkà àwẹ̀ òsì fún tálíkà mi ò ní parọ́ fún yín àwẹ̀ òsì fún tálíkà olówó tó ń jẹ lójoojúmọ́ tó ń jẹ bí búrẹ́là ní ẹni kan fi àwẹ̀ dán ara wọn wò kése fọlọ́n ẹni ń gbà rẹ̀ fọlọ́n ẹni kan gbà rẹ̀ fọlọ́n kò sẹ́ni tó ń jọ́ lọ́hùn ó fi bí parẹ́ fọ̀ nọ́ọ̀tì ni. kò sẹ́ni tó kò sọ lọ́run rárá. kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. ṣé ayé wa wà gbunduku lọ ni kò sí nǹkan kan. gbunduku ni lẹ́yìn ìwé àti gbòyí. sọ́pọ̀lọpọ̀ òjẹ̀ ni mo wò pé ṣèṣe pé nǹkan ń ṣe. wọ́n máa ń rò. tó bí mo fẹ́ lọ gan-an. wọ́n máa ń rò. wọ́n máa ń rò dáadáa torí ẹni tó bá sọ lórí ọ̀rọ̀ jáde wọ́n máa ń rí bẹ́ẹ̀ tó ti ní printers. èsì wo lè wọ́n fọ. torí ìgbàgbọ́ wọn kan wọn ni. ìgbàgbọ́ kan wọn pọ́lọ́ ń wà òní. sẹ́ẹ̀rí ogun tó ń lọ sí mọ́sálásí torí pọ́n rò pé náà wà ní. iná pé náà já náà mọ́ wà. àwọn tó ń lọ chọ́ọ̀chì torí pọ́n rò pé náà wà ní. sẹ́ẹ̀rí mẹ́wàá ẹ̀ bá ṣe lọ kírun yẹn kò ní kí tọkàn wọn kò mẹ́ o. now àpẹẹrẹ àwọn mùsùlùmí oníwà mùsùlùmí ebi pé torí pọ́n kírun bì kan náà wọn jẹ́ the same campus ẹbí kan bára wọn jà ànábì kẹpẹrẹ náà dẹ̀ ń sìn àwọn christian náà wà ń bẹ ọmọ christian náà lé torí pọ́n lọ church kan náà ebi ọmọ ọmọ ẹnìkan ẹnìkejì ọ̀dẹ̀ ní fún lóúnjẹ
mo ti gbénú lẹ́kan ní Oǹdó rí wọ́n pa Adéyẹmí àti Fọláṣadé ní ọjọ́ yẹn mo lọ fi pọ́kẹ̀tì ẹ̀wẹ̀ lásán ni ó dẹ̀ fọ́ dànù lójú mi ẹ̀dá kan ó dẹ̀ ń lọ chọ́ọ̀chì kí ni ẹ̀kọ́ tán wá ń kọ́ chọ́ọ̀chì gbà yẹn so ní humanity bẹ́yẹn lórí pé mo gbé pọ́kẹ̀tì ẹ̀ lọ fi wẹ̀ ó dẹ̀ fọ́ àwọn ajá ìjọ fata máa ń gbé báàgì kọ́ párí káàkiri yẹn torí wọ́n dẹ̀ mọ́ sọ fún mi wọ́n yẹn tí gbogbo ayé bá parí àwọn nìkan ní ó kù ó wà bẹ́ẹ̀ ti ka àwọn nǹkan táwọn olówó ní pé ìtẹ́ni báyìí ní àwọn náà máa jogún ẹ̀ ìtẹ́ni báyìí ní àwọn náà máa jogún ẹ̀ mo ní kákan bàbá yín kọ́ wọn ló ti kú ẹ̀kí ló ti wá rò pé wọ́n máa lo ayé gbé. ọ̀dà ó tá a bá wò dáadáa olórin wo lẹ fẹ́ràn jù. Saheed Òṣùpá nìkan ni. ṣé Saheed ò ní gbàgbọ́ kọ́ lọ́hùn wa. àmì ò dénú ẹ o torí ẹsẹ̀ mẹ́ta làwọn yẹn ń ṣe o. ọ̀dà bí Saheed Òṣùpá ṣe wá wà yẹn ẹ rí i pé orin tí máa ń kọ orin ọgbọ́n ni torí ẹ̀ náà lẹ ṣe ń gbọ́. bẹ́ẹ̀ni. ṣé àwọn akẹ́kọ̀ọ́ látòrin ẹ̀ rí. ẹ̀kọ́ tí mo kọ́ lára ẹ̀ ò ní ojú humanity lọ. tó ń bá sẹ̀ ẹ́ mọ́ fi tara ẹsẹ̀ yẹn wà. ẹnu nǹkan tí mo kọ́ níbi orin Saheed ojú yẹn lọ téèyàn bá sẹ̀ ẹni tó sẹ̀ ẹ́ lónìí tó ṣe tó dùn ẹ́ lónìí ó lè ṣe tó dùn mẹ́ lọ́la ẹnu kankan mo fi láìka orin Saheed ojú yẹn lọ tí n bá fẹ́ sùn máa ti yẹ pèsè mi màá máa gbọ́ orin ẹ̀ tí màá fi sùn lọ. ẹ mọ kẹ́kọ̀ọ́ lára ẹ̀. ẹ̀kọ́ tí mo kọ́ náà nìyẹn ipe tá a bá rẹ́ni tó sẹ̀ ẹ́ tó dùn ẹ́ má fi wà torí ẹni tó ṣe tó dùn ẹ́ lónìí ó lè ṣe tó dùn mẹ́ lọ́la ó tọ́ dẹ̀ ni. ẹ nígbàgbọ́ ní ọ̀rọ̀ yẹn. mo gan. ọ̀dà ta ló fún Saheed Òṣùpá ní ọgbọ́n tó fi kọrin yẹn jáde. ẹ wo mọ́kàn béèrè ni ọkàn dédé kọjáde náà ni. ta ló ronú fún mi kékin jẹ láàárọ̀. ẹ ṣeun lórí ìrònú pé kẹ́ ẹ jẹun Ọlọ́run ọba ló dẹ̀mí yín sí àbẹ́ nǹkan Ọlọ́run ọba mọ́ dẹ̀mí yín sí ẹ nígbàgbọ́. ẹ wo fọlọ́n sọ tó bá fọgùn ọ̀gẹ̀dẹ̀ gun ọpẹ́ yóò kú dànù kí n torí fọlọ́n dá mi síbẹ̀ kí n fẹ́ po títì báyìí ilẹ̀ díjú sẹ́yìn pé mo ti padà wálé. ẹ wo àwọn akáwà tọ́lọ́run lè sin tọ́ ẹ kó wà. ọ̀dà kí ni nǹkan tọ́lọ́run lè ṣe tọ́ bá yẹ pọ̀ wà. bó ṣe wà yẹn mọ̀mọ́ kan Ọlọ́run lè fún yàn Ọlọ́run kò lè jalè. àwọn bàtà àti ẹ̀rí bá rẹ̀ wọ́n fi jáde sáwọn pásọ̀ àmọ́ fi jáde Ọlọ́run sọ pé Ọlọ́run ní ẹ̀múdà mẹ́wàá wa àkáǹtì wọn náà ń kó lọ. ṣe tiẹ̀ nítorí pé mo ti sọ náà lórí ọ̀rọ̀ tán pásítọ̀ wípé Ọlọ́run sọ pé wọ́n ní kéèyàn márùn-ún jáde sí. sinú ló já mọ̀ pọ̀ Ọlọ́run tuntun sí adẹ̀ sí wa rí i ìbá wọn ta àbàbọ̀ pé gbẹnu Ọlọ́run sọ̀rọ̀ fún wa náà nìyẹn pásítọ̀ sọ pé Ọlọ́run sọ pé nígbà wo ló sọ èdè wo ló fi bá sọ àwọn àfáà sọ pé Ọlọ́run sọ pé Allahu àtẹ̀tí mọ àwọn àfáà yẹn náà rẹ̀ di Allahu àti mọ̀ pé sì gidi Allahu èrè lásán ni kò lè turun kankan láyé. Allahu kì í mọ̀ sí èsì gidi. Eré ní èrè alápá méjì máa ti gbé jáde fúnra wọn ó náà wọ́n jiyàn sí níjọ́ náà ti gbé jáde ààrí mùsùlùmí kan Nàìjíríà tó jáde wá pé rọ́ ni wọn ò sọ nípa rẹ̀ àtijọ́ yẹn níjọ́ tí àwọn tó ní Allahu fúnra wọn ti gbé jáde wá wípé Allahu rẹ̀ kò sí mùsùlùmí kankan Nàìjíríà yìí tó jáde tó dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn àtijọ́ yẹn wọn ti sọ̀rọ̀ ọ̀run mọ́ òun kálukú wá ń ṣe kí ni òun wá ń sọ̀rọ̀ kánkọ̀sì ẹ̀ bí ẹgbẹ́ wọn ó ti pọ̀ jù rí wọn lórí nẹ́ẹ̀tì ni wọ́n ń jà lójoojúmọ́ ni torí ayé ti lajú ayé ti wá gbọ́n àwọn ọmọ ṣẹ́ wọn kan ṣe bọ̀ẹ́bọ̀ẹ́ fún wọn òun kálukú ti yapa wọ́n ti rí pa àwọn alágbára ló ń rúlu ayé kò sẹ́ni kankan tó ń jọ́ lọ́hún bí kankan. ok ìmájì kẹ́ni kan sọ pé Allahu lọ́lọ́hún ó dẹ̀ wá ń lu Mẹ́kà ẹ wo orú Trump yẹn sẹ́rẹ̀ pé òtítí lọ fi bọ́ọ̀mù gbà lọ́wọ́ wọn ni. ok ìyẹn president America. a ti lọ fi gba àṣẹ wọn fún làwọn àjùmọ̀. bẹ́ẹ̀ ni. ok àyẹ̀lọ́ tí gbogbo èèyàn ń pè táwọn Jésù ń pè táwọn oníṣẹ̀ṣẹ̀ ń pè pẹ̀lú Olódùmarè ẹnìkan wá sọ pé Allahu rèé o Ọlọ́run Olódùmarè o àníjọ́ mo gbọ́ pé Allahu pé èrè náà ń pè ní Allahu mo tẹ̀fẹ́ ń sunkún. ipe àtẹ̀tì sẹ́mórì sáyẹn àti ìforíbalẹ̀ fún tá a sì ní àwọn eégún tá a ní àwọn òòṣà nínú wa tí wàá máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa ti sẹ́ lójú ẹsẹ̀. táwọn mi. tí wàá pàdé ẹ̀kọ́ eégún mi gan àwọn àbẹ̀rẹ̀ akọ́kọ́ ayẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá gbé èrè fún àlù Mẹ́kà wọ́n ní Ọlọ́run ni èrè tó yẹ pé kò lè dá kankan sí fẹ́ni kankan àwọn èèyàn ló ń pààyàn fún Allahu Allahu lè dá kankan sí mo ní paracetamol 10 naira ó wúlò ju Allahu lọ kò sí ìmáàmù náà Nàìjíríà tó lè forúkọ Allahu orí fífọ́ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí pọ́n báyìí wọ́n lè pé gbà tí ń fẹsẹ̀ rìn lọ ẹsẹ̀ rí ọ̀kan rẹ̀ àwọn gíwáǹkì níyí ẹ̀ wo gíwáǹkì igi ń tẹríbalẹ̀ fún
ní fíìmù náà ń ṣe fíìmù ni ẹ̀wọ̀n tá a ṣe náà fíìmù náà ni tó bá yá àwọn ọmọ kan tó wọ́n á rí láti máa gbọ́n tá à ń sọ yìí wọ́n á máa sọ pé láyé àtijọ́ o nǹkan báyìí làwọn bàbá ní báyìí sọ nítorí wọ́n tá à ń sọ yìí 2000 years to this time wọ́n sì máa gbọ́ o àwọn tán ti ṣe sẹ́yìn tí wọ́n làwọn gbọ́ tá à ń kàkún yìí ṣẹ́rí Nàìjíríà yẹ ẹ̀sìn mùsùlùmí ó ti wó ti kírísítẹ́nì ó ti wó páàsì jókòó tí lè wó fi dáa torí tá a bá kú wọ́n tó ń tún wa láàrin 1 hour ní ẹlòmíà tún ẹbí lè sáàsì tí mo gbájú bẹ́ẹ̀ that is bẹ́ẹ̀ ni láàrin 1 hour máa tún ẹbí níbo mi wípé èèyàn máa ń tọ́nà kún ní olóòbọ̀ ní ẹlòmíà dé ní ẹ̀rí tábà bí àwọn Black America sí lọ sí white ẹgbẹ́ wọn kì láìkí wọn wọ́n ti believe ara wa ni wọ́n kì í sára wọn so tábà ṣe mistake Black America wọn ò gbàgbọ́ para wọn ni. ṣùgbọ́n nígbà tí ẹ wà ní kékeré tẹ́ dàgbà tẹ́ parí secondary school ṣe é kọ́ṣẹ́. mo lọ kọ́ṣẹ́ babinsa ni video coverage ó ṣe bí mẹ́rin mọ̀ papọ̀ video coverage babinsa ló ó sá gbọ́nù sọ́pù ọ̀gá mi gbà náà mo sá kọ́ gbé ẹ̀yẹ́mọ́ náà. ẹ sá kọ́ ókè ọ̀gá yẹn kan ṣoṣo náà ní í ṣe gbogbo ẹ̀kọ́ kọ́ ni. gbogbo ẹnu sọ́pù yẹn ṣe bí. ta ló wá fún ní mọ̀tẹ́ fi mọ̀. fúnra mi ni. ṣé dèdè ni òkè mọ̀ wé dèdè ni òní kí mọ̀ wé o ìgbà tí mi ò ti já dèdè ni yẹn ní ti bá ń rò fúnra mi ni. ẹ níyàwó. àmúníyàwó ìbámu mi ni. ṣé ìyàwó yín nígbà púpọ̀ lọ́wọ́. àmì Emmanuel o mi ò Manuel o òun ló mà o kálukú mo ìbáyé mo ti pàdé ẹ mi mà bóyá mà bí mà bóyá lọ́wọ́. ayé lẹ ti pàdé ìyàwó yín. ayé ni o. ta ló dá ìyàwó yín. bàbá ẹ ló bí tí mo fi rí fẹ́ o náà bá bí mi ò rí fẹ́ o ẹ wà ní òsèǹ tó ń jọ lọ́hùn kò sí ẹ bá dọ̀pọ̀ wà ẹ bá fàjọ wà nú ayé ni kọ́ńtì wo náà ti sọ pé àti rọ́lọ́run rí. ok mo rólúwa ó jókòó síbi gíga. nínú báíbù ni nínú báíbù ni bí ìgbà tí wọn bá kọ street àwọn ọdún ládé ni. ṣùgbọ́n nígbà pé oògùn wà mo jẹ́rìí yín. sàpàná oògùn ẹ mọ̀. ó wà ewé àdégbò yìí àní lẹ́yìn ewé àdégbò kò sí kankan mi gbogbo ni ó wọ̀ dúdẹ ni kí lóòrùn pé fẹ́ gbalẹ̀ wa fún ebi tó ní ewé àdégbò yìí kò sí nǹkan míì ẹ wò tó yẹ pé àwọn òyìnbó máa bá ti fẹ́ gba ilẹ̀ ẹni tí wọ́n gbà tó ní síjà tó yẹ pé wọ́n fẹ́ pa wá run wọ́n ti gbà tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n lè fi nǹkan kan transfer ilẹ̀ yìí tán gbé tiwọn fún wa tán gbé tiwa lọ́dọ̀ wọn wọ́n ti ṣe tipẹ́tipẹ́ wọ́n mọ̀ pé òyìnbó mọ̀ pé òsọ̀ lọ́hùn. bíbó. ẹ tọ́lọ́ bá wọn wọ́n ti sọ nǹkan sínú wọ́n ti lọ́ máa gbé bẹ́ẹ̀ research ti wọ́n pọ̀ gan-an wọ́n ti lọ́ máa gbé lọ́rùn kò sí nǹkan tó ń jọrùn tábàyẹ tó lọ pé wà kó wà. bọ ìgbàgbọ́ wa ní pé Ọlọ́run ò ṣe é rí. nínú ọkàn wa náà ní ìbàdàn rò náà ní ẹbí ẹsẹ̀ rò tèmi náà rò. ọkàn yìí náà mọ̀ rò bẹ́ẹ̀. mọ̀ ń rò ṣùgbọ́n àti ọ̀rẹ́ ti ṣe rí yẹn kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹni wo máa lè tèsí mi lọ́jọ́ kẹ́ wá mi wá bẹ́ẹ̀ ti jókòó yìí iná mi ń dùn sí yín òun náà ń pè lọ́lọ́run lẹ́yìn ẹ̀ kò sí nǹkan mi. pé ìfẹ́ ni Ọlọ́run bí òkè ibi tẹ́ ń lọ gan-an nìyẹn ìfẹ́ ni Ọlọ́run. tó bá jẹ́ pé ìfẹ́ ni Ọlọ́run mo nígbàgbọ́. ìfẹ́ ni Ọlọ́run o. mo nígbàgbọ́ pé Ọlọ́run ìfẹ́ ni ká fẹ́ràn ara wa ká má kórìíra ara wa òun gangan náà ń pè ní Ọlọ́run. ìfẹ́ ni Ọlọ́run o ìsọ̀rọ̀ tó bá jẹ́ ìyẹn mo nígbàgbọ́ because èwo wá ní àbúrò wípé ọjẹ́ òpèrè ní pé ọmọ pé ó sọ pé Ọlọ́run ló dá ọ Ọlọ́run ni kọ́ a máa parọ́ wípé Ọlọ́run sọ pé. Ọlọ́run sọ pé no. o fẹ́ lọ pa yẹn o dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà o dẹ̀ ń ronú pé o fẹ́ lọ pa ọmọ ní kejì ẹ. ẹ jẹ́ kí n sọ gẹ́gẹ́ tó máa ń bí mi nù báyìí pé lóòótọ́ náà pásítọ̀ tó lọ́n pè wọ́n ni ṣé pásítọ̀ ní rí pé Boko Haram fẹ́ wá pa ọmọ ìjọ òun kí ló tọ́lọ́run sọ fún ṣé kò ní tó ń rò ní wáyé tọ́lọ́run sọ fún pé ẹ má lọ sí ṣọ́ọ̀ṣì lọ́la o àwọn kan ń bọ̀ o ẹ wá máa wò ó àwọn kan wá jókòó nù gbó wọ́n wá sọ pé aláǹ fẹ́ lọ pààyàn nù ṣọ́ọ̀ṣì yẹn tó bá ti pọ́ lọ́run wà lóòótọ́ sí kò yẹ kó ti sọ fún wọn wọ́n dẹ̀ pa wọ́n tó ṣẹ́sùn níbo wá lọ́run wà kò sí àwọn èèyàn ló ń rúlu ayé kò sẹ́ni nǹkan tó ń jọ́ lọ́hùn kò sẹ́ni bọ́ọ̀lù tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa pátá èèyàn déèyàn tó bá ti mẹ́ tó ń sùn tó ń jí òun lọ lọ́hùn torí èrò ọkàn ẹ ní wàá ro rere èrò ọkàn ẹ ní wàá ro burúkú ọlọ́run bẹ́ẹ̀ ní àkàrà onímọ̀ kan o àdúrà kò kí ń gbà o. àdúrà kì í gbà bí báwo. àdúrà kò kí ń gbà o. ok náà ẹ jẹ́ kí n ṣẹ̀dá àpò kan kí n fẹ́ jáde lọ́nà sí kí n náà pé bó o ṣe ń lọ yẹn ò ní dé o
ẹ wo tá bá ń jà tí mi ò yá bẹ̀ sẹ́yìn ìmọ̀ tí mi ò yá bẹ̀ tá fọ́gi mọ́yàn tí mi ò lọ lajà máa padà wá sínú ilé. tẹ́lẹ̀ gbójú títì tí mọ́tò ti gbá yín. kí wọ́n á má ṣe gẹ́gẹ́ fún mi kálẹ̀ pé ó lọ rí ó bọ̀ rí tá bá ti bí mi dáa tí n bá fẹ́ fò títì kí n dejú ẹ rí i pé wọ́n pàdé mi bí mi ò fẹ́ ni. ẹ wo kò sẹ́ni kan tó ń ronú fún wa ju ọkàn wa lọ tó o bá ti jí ronú rere fúnra rẹ kó jẹ gbégbèsè rẹ. ṣùgbọ́n àwọn kan máa ń sọ pé àwọn rí iná tí ìran yóò dẹ̀ rí bẹ́ẹ̀. ẹ wo sẹ́rí ìran rírí ó wà lọ́wọ́ ní tẹ́ fẹ́ ríran sí. ẹ jẹ́ kí n sọ tátìsì àwọn pásítọ̀ fún yín àti àwọn àfa tòun mọ́ babaláwo náà ẹlòmíràn ní tí ìjókòó dádì ìgboro le ẹni tó lọ bá gan ìgboro le mọ́ náà nínú ọ̀rọ̀ rẹ ló ti fẹ́ yọ fún ẹ kò lájẹ ẹ bá lọ́dọ̀ àwọn àfa mẹ́ta bí ó ṣe rànjú lè jẹ́ mọ́ ẹ̀wọ̀n yìí ó dìgbà tí o bá sọ̀rọ̀ síta nínú ọ̀rọ̀ yẹn ló ti fẹ́ sọ̀rọ̀ fún ẹ lórí kò mọ tó bá wá. mọ àwọn àfa kan tán bá tẹyan rìn wọ́n rí gbogbo nǹkan nípa yín. irọ́ náà ń pa bó mo ti fẹ́ sóyìn bóyá mi ò bóyìnbó èrò ọkàn yín náà ń bá wò ẹni tó wá tó mọ ẹ kú àwọn àjókòó ni àjókòó kò ní sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé nǹkan kan wà tí ń dààmú inú ẹ̀ wọ́n wá sọ nǹkan bíi 15 sílẹ̀ at least ẹ máa wo ẹ rà mí pé mi ò lówó lápò báyìí kí wọ́n yọ̀dọ̀ babaláwo kan àbí àfa kan pásọ̀ kan wábẹ̀ sọ pé ẹ in fact bí mo ṣe ń wò yín kò sí ẹ̀kan lọ́wọ́ yín bí mo ṣe ń wò yín lẹ́mọ̀ pé kò sówó lọ́wọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sówó lọ́wọ́ yín bí mo ṣe ń wò yín ẹ̀ tí jẹun kò lé bí mo ṣe ń wò yín ìwọ̀n mẹ́fà lẹ́bí àkànkan bíi 20 lẹ́mọ̀ pé ó ti sọ nǹkan kan pé kò sówó lọ́wọ́ mi mo dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ mi kí n máa lọ́kọ́ sí màá ló já náà kí ló tó sọ nǹkan ẹyọ kan kókò sọ nǹkan ẹyọ kan pé nǹkan báyìí ní sí ẹ wọn ní sọ wọn kàǹkan bíi 50 sílẹ̀ ẹ wò tó fi máa fà ní o tó fi máa pásọ tó fi máa babaláwo náà ní o máa dífá fún ẹ nítorí máa kà sílẹ̀ lọ bíi 50 kò wá sí kí nǹkan kan mọ̀ sí ẹnu ogun tó ń sọ yẹn àti bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí gbégbèsè àròkùnrin rí náà wọn rí kankan gbogbo ayọ̀ ń tanra wa ni. ọ̀pẹ̀lẹ̀ ń parọ́ ni. ọ̀pẹ̀lẹ̀ ìbéyàn tó ṣe aláwọn tó bá mi wí àti gbòòlò tó jẹ́lé ìmẹ́lẹ̀ làwọn àwọn tẹ́mi ń wá nìyẹn kìí ṣe pé ẹnìkan gbé nǹkan síbi kan àbọ̀gbọ́n mi nǹkan síbi kan àbọ̀gbé kìnnì kan síbi kan ẹ wo 89% àwọn babaláwo ló ń parọ́ tí wọ́n rí nǹkan kan àwọn kò ti dá ayé wọn tò dípò ayé aláyé ṣùgbọ́n pàtó pé wọ́n fi ń jẹun ní. mo gbọ́ yín lọ. lady close wọ́n fi ń jẹun ní. wọ́n fi ń jẹun ní. wọ́n fi ń jẹun ní. àwọn èèyàn ló ń rúlu ayé ọlọ́run kan ò rúlu ibi kankan kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. ọjà tẹ́ bá lè gbọ́ tèmi èmi náà ò ní gbọ́ tiyín torí èmi nígbàgbọ́ pé ọlọ́run wà. èmi wà pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. a jẹ́ wípé ọ̀rọ̀ èmi àti ti di àtúnwá ọ̀rọ̀ mi àti ti di àtúnwá mọ̀mọ́ èmi náà wà káyé mọ́lẹ̀ èmi náà mọ̀mọ́ wà kẹ́yìn náà mọ́lẹ̀ ni. mọ̀mọ́ wà káyé mọ́lẹ̀ yìí torí sẹ́yìn lórí ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ yìí á jọ mú nǹkan lẹ̀ o torí á sọ débi pé ó gbọ́dọ̀ clear everybody pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ tó bá níjọ́ tó bá clear sí wọn pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ la bọ́ kò nú yà lórí ipá ń lọ sọ́run náà sọ Nàìjíríà dé bá a ṣe wà yìí mo ní torí pé wọn rò fún afẹ́jọ́ náà fi kírun ẹni tí ń bá parọ́ kó jáde wá kò tẹ̀ síbi tó ń jẹ́ ná inú ilé ayé nìkan náà ti lè jó kò sí bò míì látà ibi tẹ́ ń wò tó jẹ́ ibi tó jò wá yìí táfẹ́rì ò ti fẹ́ láti space lọ ibi táfẹ́rì ò bá ti fẹ́ iná ò lè jò níbẹ̀ torí pé wọ́n fẹ́ jóná náà fẹ́ lọ church náà fẹ́ lọ mọ́sálásí náà kú síbẹ̀ torí pé wọ́n fẹ́ jóná náà fi kú sí mọ́sálásí náà kú sí church kò sí nǹkan míì káwọn wulẹ̀ tàn wá. torí lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kọ́mẹ̀ntì máa pọ̀ fún o. kò sí problem ẹ bá fẹ́ bí mílíọ̀nù rẹ̀ gan máa dá lóhùn. àwọn èèyàn dẹ̀ mọ̀ wò wípé sẹ́ni iṣẹ́ ìgbìmọ̀ nǹkan ti ń ṣe báyìí. wọ́n ń rò ó. wọ́n máa ń rò ó. wọ́n ń rò ó. njọ́ tẹ kọ́kọ́ ṣùgbọ́n tí wọ́n bá jókòó dáadáa tí wọ́n bá rí sí ọ̀rọ̀ mi wọ́n tún rò tí wọ́n bá fẹ́ gbọ́rọ̀ mi náà tẹ́lẹ̀ lórí TikTok kò lè gbọ́ lẹ́ẹ̀kan kò ríro bọ̀ wá gbọ́ bí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin tó bá mọ̀ gbọ́ dáadáa wàá tètè fọkàn sí pé ntàwé ń sọ ìwò dodo ni ìwé náà fi ń ronú fún wa kò sẹ́ni tó ń jẹ́ lọ́hùn sí lórí tó wáyé kó wà àti Christian àti Muslim àti oníṣẹ̀ṣe ẹnìkan péré láàmà pè but now ọlọ́run mẹ́ta ló wà how manage. bọ́ọ̀lù jẹ́ ọlọ́run mẹ́ta. Elédùmarè lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe Yahweh lọ́dọ̀ àwọn Christian Allahu lọ́dọ̀ àwọn Muslim tàwa ọlọ́run gangan. òun gangan ni ọlọ́run Elédùmarè.
ìyẹn lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn kírísítẹ́nì òde gbà báwo ló ti wá jẹ́ bẹ́yẹn sà àwọn mùsùlùmí ọgbà àwọn aláwọ̀ lọ́dọ̀ ta wọn báwo ló ti wá jẹ́ sọ́lọ́ mẹ́ta ló wà ní so tí n bá lọ pé kò sọ́lọ́ sẹ́yìn kí mi ò jẹ̀bi torí mi ò ṣẹ̀ṣẹ̀ kankan. níjọ́ Sunday bò lẹ́wà. inú ilé mi ni táwọn jẹun Sunday Ọlọ́run kò sọ́jọ́ kankan àwọn alámọ́jọ́ lẹ́yìn kílẹ̀ sùn kílẹ̀ mọ́ lẹ̀sùn ilẹ̀ mọ́ ẹni tó kọ déètì sí mọ̀ pé jọ́ ìní òkè náà bá ṣe wà ní ojúmọ́ báyẹn sìn àwọn kan wà lóru àwọn máa lè tó fi rí bẹ́ẹ̀ sẹ́ni pé àwọn kan kọ kàlẹ́ndà àwọn kan rò lọ́jọ́ nìkan lè máa ta kán lè máa jẹun wọ́n jẹun ní tó bá ti jí kò sùn ní ọjọ́ kan ló wà ẹlòmíràn gbèmí pé ẹ ló ní bọ́lájá sí ṣé òun lè wọ sẹ́jọ́ sátọ̀dé ẹ ló sọ fẹ́ pọ́jọ́ sátọ̀dé wa ibi tó ní pẹ́ fẹ́ lọ pátí ni láàfin wọn ò gbé sátọ̀dé ọjọ́ kan Sunday ọjọ́ kan kò sọ́jọ́ kankan ọjọ́ kan ṣoṣo náà ọjọ́ kankan náà ló wà nílẹ̀ bá ti sún kílẹ̀ ẹ̀dẹ̀ tó mọ́ ọjọ́ kan ló wà kò sọ́jọ́ méjì àyẹ̀sẹ̀ lè mi wà torí pílẹ̀ máa dáwà kó mi tó wáyé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. tàbí ìkíní kan dédé máa sáná ní ojú sánmà pé sátọ̀dé rèé o kò sí irọ́ ni ọjọ́ kan ṣoṣo náà ló wà ọjọ́ kan ṣoṣo ló wà kò sí Sunday kò sí sátọ̀dé ọjọ́ kan náà nílẹ̀ bá ti sún kílẹ̀ mọ́ ni ilé bá ti sún kílẹ̀ mọ́ tẹ́mi gbàgbọ́ nìyẹn kò sọ́jọ́ kan òwò tó mọ̀ra tí báwọn kan ti gbé wo sí mi jáde ìwọ ní bọ́lá yá sí òyìn dọ́là ìmọ̀ kọjú pé náà lọ́jọ́ kejì. ẹ pè wọ́n. àwọn ni wọ́n ní mo tásìrí àwọn ìdẹ̀ tásìrí wọn mo kà sòtọ́ ọ̀rọ̀ fáwọn èèyàn ni bọ̀wọ́ bá wọn rí orí bí láti ń jẹun ni. wọ́n gbé wo jáde hello òyìn dọ́là ọ̀bọ̀ ń gbà lẹ̀ mọ́ ìmọ̀ kọjú pé wọn. èmi rèé o. ẹ mo tó fi ṣe fídíò kọ kẹ́mọ́ ìbòyá first note lọ. ẹ tó fi ṣe fídíò kọ mo mà ti jí irọ́ ni Ọlọ́run kò sí kẹ̀kẹ́ kò sẹ́ni tó ń jọ́ lọ́hùn ẹ wo àní gbogbo ẹ̀sìn lórí introduce Ọlọ́run sí wa Ọlọ́run wa jẹ́ mẹ́ta ẹ̀yin náà ẹ jẹ́ kájọ rò ó àbátìrí kọ́ńtì tọ́jọ́pọ̀ Ọlọ́run wá kí àwọn rí ni kò sí náà almost 410 ni wọ́n gbà sí Ọlọ́run tó wọ́n dẹ̀ gbà pọ̀pọ̀ Ọlọ́run náà ni kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹ̀sà kò sí ẹ bá sọ pé wà kó wá proof ẹ̀ fún mi kò sí bẹ́ẹ̀ tí ń rò pé wà èmi ń sọ pé ò sí ẹ̀yin ń rò pé wà èmi tẹ́ ń rò pé ò sí torí èmi ti wádìí èmi ò tẹ́ wà ríbi tó wà. ìyàwó yín máa lọ mọ́sálásí. sọlọ́fẹ́ lọ sí mẹ́kẹ̀ àwọn ẹ̀yọ́ fẹ́ lọ lé wọn. gbígbó. ẹ̀sẹ̀ àlọ́ máa fún pásọ̀ lówó mi àbí máa láì tó náà. ṣé tí ìyàwó yín bá fún pásọ̀ lówó ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ náà bá wá ẹ̀ṣẹ̀ gan ni. nọ́mbà wá ẹ̀ṣẹ̀ ni alọ sọ́ọ̀tì lọ fún wọn lówó báyọ̀ kó ṣẹlẹ̀ kò lè ṣe o ó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ mo kọ́ tiẹ̀ fún un. irọ́ o. ẹ wo tí ọmọ bá ti ń ka báíbù àti kùránì jù bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló ti máa dúdú sí. gbogbo ọmọ tẹ́ bá ti gbé báíbù àti ẹ wo ọmọ yín ẹ gbé báíbù àti kùránì kó nílẹ̀ fún wọn. kí wàá ní ká gbélé yẹn lọ́wọ́. ọ̀pọ̀ ọlá ló fẹ́ mọ ìyá wọn ìbáwọn sáná ló ń ṣe ogun tá à ń lò yìí ìbẹ́lẹ́bọ ni wọ́n kò sí nǹkan kan tí kírísítẹ́nì sí lẹ́yìn pé wọ́n polówó ọ̀run fún wa kò sí nǹkan kan tí mùsùlùmí sí lẹ́yìn kan polówó ọ̀run fún wa olówó ọ̀run ni ẹni ẹ̀fùn dá ẹ̀dẹ̀ ń gbàdúrà long life. ooo wọ́n mọ̀ mọ́ kọrin ẹ̀fùn bóyá náà ṣe máa kọrin ọ̀run náà pé màkínní kan ọ̀run mi lé ọ̀run kínní ilé mi lọ́run ló lẹ̀ wájú ilé mi lọ́run ló dára jù. nípa aṣọ adébóyè ti dàgbà tó kó tẹ̀fẹ́ lọ wọ́n tó ń gbàdúrà kọ́ lọ́run fún lẹ́mìí gbogbo ó lè lóun lọ tó ń bọ́ lọ́run mo tí àti búrẹ́dì ẹ pé wọ́n ti kú èmi máa rò pé sókòtò ẹ tó lè fún lọ́rùn àtẹ̀yìn ni olóòlò sọ́dọ̀ Ọlọ́run ẹ lọ mu tí àti búrẹ́dì ó dẹ̀ padà wáyé kí ló lọ ṣe náà àwọn àfáà náà máa ń sọ ẹni aláwọ̀ wà ń lu Mẹ́kà opportunity láti rí Ọlọ́run tójú lẹ́wà tó ṣe Nàìjíríà padà mọ́ ẹ lọ́lọ́run bẹ́ẹ̀ ń lu Mẹ́kà aláwọ̀ alápá méjì yẹn ẹ dẹ̀ lọ opportunity àti olówó lọ ẹ jọ káàtì àgbà pọ̀ lọ́n ti ẹ̀wà wà lu Mẹ́kà ṣáà pé mi ò ti ní kó lọ ọbẹ̀ ni màá ti kó lọ sílùú Mẹ́kà yẹn pé ibi tọ́lọ́run wà kébí náà máa gbé ń bẹ̀ wọ́n wá bò wá lójú wọ́n fi ìwé bò wá lójú gbogbo tá fi bò wá lójú pátá yìí ẹ wò sẹ́rí àti báíbà àti Kùránì yẹn ẹ mọ ìtàn gbójú ọdún gbódú mọ́lẹ̀ ìwé àtijọ́ yẹn ìwé yẹn bẹ́ta wọn tọ́mọ bá ń kà á lọ́pọ̀lọ́ Mr. Bakose trader iṣẹ́ ni wọ́n fi ń ṣe tó bá ní ọpọlọ wà lówó lọ́wọ́ ọpọlọ náà fi ń rí owó àwọn tó lówó náà ń rúlu ayé kì í ṣe tálíkà àwọn gbogbo àwọn olówó gbogbo àwọn ọ̀gá wa gbogbo àwọn president wọn mọ̀ pé òṣò lọ́hùn tó ẹ̀ pàdé àmọ́ ń gbà ni
màdúró ìpẹ̀tẹ́ ti sẹ́ fún Tinubu ní sẹ́kàkà mú ni ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ wá nífẹ̀ẹ́ Tinubu tó ni ní àdúrà èèyàn máa ṣépè fún tí ò dẹ̀ mú. Tinubu tiẹ̀ ṣe dáadáa náà. ó dáa Ìbàdàn gbé kiri kó sí fún Ibrahim Babangida sókú àdúrà kì í gbà kò sáà tó ń gbà kò sí sáà tó ń gbà. Olúgbòhùn wa mọ̀ ṣiṣẹ́ o. Olúgbòhùn ewé àtẹ̀gbò ẹ nígbàgbọ́ lórí yẹn pọ̀. gan ẹ tó ní gan mọ̀ ní tó bá yẹ pé nǹkan mi wà kó jáde wá kò sí nǹkan mi lẹ́yìn ewé àtẹ̀gbò. ajẹ́gbọ̀n wọlé pẹ̀jẹ́ Jésù nulẹ̀. àkàrẹ́ wá ṣe ọ̀fẹ́ tilé mi ẹ̀yẹ Jésù kan ti gbẹ ẹ̀mọ̀ àti kí pè láti àwẹ̀ ẹ̀ wọ́n ti dáná lọ́wọ́ àwọn kìsẹ́ wọ́n lu ẹ̀jẹ̀ ẹgbẹ́ ni ǹjẹ́ mọ̀ pé Jésù ti padà dé. lọ́nà wo. Jésù ti padà dé ẹ̀ mọ̀. mi mọ̀. àwọn ti gbé igbó ó wà nǹkan náà báyìí ti ń pín pọ̀pọ̀ àti bó ti ń pín pineapple ló ń pín bọ́tàmẹ́lì ló ń pín gbogbo ẹ̀. fún ta ni. fáwọn ará Kánò ibẹ̀ ló dé sí ọmọ pé bábí ara náà mọ̀ sí ọmọ ibẹ̀ ló dé sí tó bá ti pé irú àwọn pásọ Adébóyè ti rí àwọ̀ yẹn ni wọ́n ó sọ fún wa pé Jésù padà dé. lọ́nà wo. wọ́n kẹ́tẹ̀ pé kí ni mo bá fi hàn yín sìn ó ti padà dé ó wà ní Kánò bí ó ṣeré o. Kánò ń bọ̀ wá ní sùn. ó ní lẹ́bẹ̀ náà bá mi kọ́ọ̀tì kí ni wọ́n jẹ́ kí n fi hàn wá. ó ń pín búrẹ́dì ó ń pín súùtì. ó ń pín súùtì pín pineapple pín gbogbo ẹ̀. mo wá ní ti ń rà. ó ń fowó ẹ̀rà náà ni táwọn pásítọ̀ tẹ́ ń pariwo fún agbáyé pé Jésù fi àkàrà méjì àti búrẹ́dì bóyá 5,000. báwo ò lè ṣe àbí kò sí pásítọ̀ Nàìjíríà yìí. lọ́nà wo. tó lè forúkọ Jésù wò rí fífọ́. mo mọ àwọn kan tó jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tó bá gbọ́ wọlé ní lórí. gbogbo ọtẹ́ ìsọ ẹ̀ ní sọmọ́. kò sọ́ńtọ̀ ní gbogbo àgbáyé. lọ́nà wo. táwọn wọlé mi lórí pé kí n má sọ tí mò ń sọ ẹ̀ mọ́ kí láà fi mú mi ní yẹ̀kẹ́ ṣé wíwà àtẹ̀gbò ni àbí orúkọ Jésù. ọ̀dà ẹ̀yin fáǹsì mi tẹ́ ń kí mi èmi rèé o nǹkan tó kọ nǹkan wo kékeré nǹkan kékèké tí ń gbé nǹkan ní ńlá mi o alárè tí ń jú àgbà bí ta wà yìí o mo kẹ́yìn fáǹsì mi o. ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà yìí àti bọ́nú ogun. tẹ́ bá rí owó bẹ́ẹ̀ ṣe wà ẹ́ pò ń da. tí wọ́n máa gbówó fún mi àbí. pé kí n sọ pé Ọlọ́run wà. ọkẹ́ sọ pé Ọlọ́run wà. àlọ́ máa gbówó wọn o àmà gbówó wọn o. ṣùgbọ́n ẹ mọ̀ lọ́kàn ara yín. kò sí ni àmà gbówó wọn náà ebi kí n sọ pé kò sí ni kí n sọ fún mi pé kí n sọ pé ò sí kí n bá mi gbówó ebi igi náà fi ṣe pépà náà fi ṣòwò kí n bá mi gbé màá gbà o. ẹ dẹ̀ sọ pé Ọlọ́run wà. màá sọ pé Ọlọ́run wà Ọlọ́run ní jẹ́ màá sọ pé Ọlọ́run wà ní mo Ọlọ́run wà àní kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má yẹ kí n ṣe mistake kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ you die o bá wáyé náà nìyẹn ẹ̀ntàn ok àtọ̀pọ̀lọ̀ ní sọmọ sáwọn òyìnbó ti máa sọmọ báyìí lẹ́ẹ̀dì kan báyàn sùn ṣé kò yẹ ká ronú sí bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó ń jọ́ lọ́hùn. ọ̀dà ẹ jẹ́ ká wà gbà bì kan. òyìnbó ń sí ọmọ náà. kò sí bí ojú ọ̀run ó ṣe funfun kí dúdú díẹ̀ mọ́ wà. gbogbo everybody náà ti báyìí látàrí. ṣé ẹ ti ní làkọjá rí. gbogbo everybody bá látàrí nìyẹn láti wá wádìí yẹn yóò sọ ni. ṣé ẹ ti ní ìṣòro rí. àmọ́ ní ìṣòro rí mo lázẹ̀ntì rí dáadáa. ǹjọ́ tí ẹ lázẹ̀ntì ẹ̀ ta lẹ ké pè. àná mo ní ṣòro mo lọ sí hospital wọ́n lè treat mi. ǹjọ́ tẹ ní ṣòro tí wọ́n arrest yín ta lẹ ké pè. tí wọ́n arrest mi mi ò kí pẹ́ nìkan lẹ́yìn ká tèmi sínú sẹ́ẹ̀lì kódà mi ò pẹ́ anybody mi ò jẹ́ kí family mi gbọ́ wá. ẹ sọ pé Ọlọ́run mọ̀ tú mi lẹ̀. Ọlọ́run tú mi sílẹ̀ Ọlọ́run tó wá arrest mi àbí. Ọlọ́run tó ní mi pé mò ń sọ̀rọ̀ tí ó arrest mi ìyẹn ló wá gbé mi people talk to people ni àyẹ̀tọ̀ wọn dá sáà dẹ́ra padà. no èyí Ọlọ́run mi bò èyàn wá arrest mi màmá wọ́n ìtọ́ Ọlọ́run sọ fún kó má wá gbé mi èyàn wá arrest mi ó rò pé kóun wá gbé mi èmi kẹ́rẹ́ àmọ́ gbàdúrà sọ Ọlọ́run pé kọ́lọ́run tú mi lẹ̀ Ọlọ́run kò ní wá. lọ́nà wo. ẹ náà ọ̀nà tẹ́mọ̀sán náà ni pé òun ló ronú sí tí ò bá fẹ́ ṣẹlẹ̀ kò ní dọ́dọ̀ ọ̀dọ̀ mi so tó bá ti mú tó fi rò tó tẹ̀ ṣe é ṣe kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó rò èrò ọkàn tèmi náà ni pé bí màá ṣe ṣe kíni bí màá ṣe máa tí mo ṣe fún wọn ni mi ò bẹ́ẹ̀ nìkan kan irọ́ ni o àyànjú ẹ̀ náà ni kódà 19,000 wọ́n lákàntì mi nígbà náà 19,000 bọ̀bọ̀ owó ti wá wọn lákàntì mi ọmọdún ni ọ̀dọ̀ tá a wá ló kò sí. àwọn èèyàn náà sẹ́ndì ẹ̀ kì í sọ́lọ́run àwọn èèyàn ni wọ́n sẹ́ndì ẹ̀ Ọlọ́run lè fún ẹ lówó kankan kò lákàntì nọ́mbà. nígbà táwọn pásítọ̀ bá ń sọ pé Olúwa sọ pé kẹ́ jáde síta pé kẹ́ wá fóònù ní nǹkan.
arẹ́njì tí wọ́n kán lè bá jẹun ni báwọn ènìyàn náà fún pásọ̀ ló ń jẹ èmi máa lọ fún pásọ̀ lówó láì kó ti fọ́ lójú. ọ̀rẹ́ táwa ń dá ńkọ́. ọ̀rẹ́ fún pásọ̀ àtìyàwó ẹ̀ ni dáwó sílé Ọlọ́run. fún pásọ̀ àtìyàwó ẹ̀ ni wọ́n gbọ́n àní ẹ̀ mọ́sẹ̀lẹ̀ ó dùn mí pé mi wà ní fámìlì mi kan tó tẹ̀ ní chọ́ọ̀chì àbá ti jẹun pa ṣe business center ni. Renix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé iléeṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá kí yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. láti rí ìjọba ọ̀run wọ̀ ṣùgbọ́n pásítọ̀ wa ń ralẹ̀ wọ́n ń ra pléènì so ṣé àwọn pásítọ̀ yẹ wọn àwọn akábábù débi tí mo sọ yìí ni bíbélì sọ pé yóò ṣòro fún wọn lọ́rọ̀ láti rí ìjọba ọ̀run wọ̀ ṣùgbọ́n pásítọ̀ wa ń ra pléènì wọ́n ń ra jẹ́ẹ̀tì wọ́n ń kọ́ másán níbo náà ń kó yẹn lọ wọ́n dẹ̀ ń pariwo lójoojúmọ́ pé òpin ayé ń dé tán lọ àwọn dẹ̀ ń kọ́lé ẹ̀dá ẹbí tí òpin ayé bá dé ibi owó la máa kú àwọn tani wọ́n ń kọ́lé yẹn fún. The worst part ẹ̀dẹ́ kí n wá sọ kankan fún yín chọ́ọ̀chì tí mọ́mi wá ń lọ mọ́mi wo lè rìn mọ́ báyẹn sìn ó ti wọ bí 90 years now wọ́n ti fún ní 1000 lónìí lóde. ṣé ọmọ ibi tó wà ní tẹ̀bádẹ́ rí ní ṣọ́ọ̀ṣì yẹn mọ́mi wà ní àjọ oníyé ìwé oníyé ẹgbẹ́ kò wá sí ogbó tán bá fẹ́ sínú ṣọ́ọ̀ṣì kò sí kọ́ mọ́ra màlúù màmá yìí ò lè rìn dáadáa máa ń sìn débi pé gan kò tẹ̀ kú dáwọ́ ọmọ rẹ̀ gan màmá. ó ti dàgbà. ó ti dàgbà now èmi ò tí ì wà àríjọ kan tí ṣọ́ọ̀ṣì yẹn gbéra báyìí pé a fẹ́ lọ fún ìyá wa ní 1000 yìí o ó ti lọ wọ́n dá fún pásítọ̀ àtọmọ ẹ̀ ní ẹ̀wọ̀n ibi tá a kọ̀ dé ojú rẹ̀ ni pásítọ̀ ṣe bímọ ojú rẹ̀ lọmọ yẹn ó fi lọ kú yóò tún ọmọ lọ sí ìlú òyìnbó pẹ̀lú owó ìdámẹ́wàá yín tó bá wá padà dé alóhùn ti táyà àwa jókòó mẹ́tọ́ wa máa wàásù fún yín pọ́nrún wa. ọ̀dà tẹ́lá wò ń sìn tí Ọlọ́run bá wa pọ́nrún wa Ọlọ́run bá tún wá lọ́ra ẹ̀mí mọ̀mọ́ sí i tí mọ̀mọ́ yín tí wọ́n bá wá lọ ibi tágbà rè bóde ẹ̀ sì sòkù wọn sẹ́ẹ̀kà sọ wọn náà kòtò náà ni. wọ́n sì wọ́n ní àjẹun. mọ̀mọ́ sẹ́ẹ̀kà ẹ̀ ní gbàdúrà kankan sí òsín kankan. sẹ́ẹ̀rí ẹ̀kí tí wọ́n kan fún yín nípa ọ̀rọ̀ òkú sísìn àwa la rí bí nǹkan bàbàrà a rí bí nǹkan bàbàrà ẹ̀yẹ lásán la fi ń yẹ wọn sí lásán ni pé pásítọ̀ wa gbàdúrà sókù àbí síbi náà ni kùrìsì àmì kankan tí ò ní tòmọ̀ sókù yẹn ẹnà ká kùrìsì sókù kò tẹ̀ kàn tọ̀ òkú rárá kúlẹ̀ aláàfọ̀ kù kì í sọ̀rọ̀ òkú gbogbo àwọn tó ti ka kúlẹ̀ aláàfọ̀ báyìí lágbọ́n fẹ́ wọná straight tó iná ni erékì sádọ́ akíndé ẹ̀sẹ̀ pé ọ̀rọ̀ lásán tẹ̀yìn kan sọ lásán ni wọ́n dẹ̀ fún yín mọ́ tán wọ́n sọ pálá sọ pé ẹ wò tí mọ́mi wá bá kú lẹ́yìn ká pàpè jẹ káwọn ọ̀rẹ́ mi máa mi jẹun pé yá mi kú ni kò sádọ́ àkàtà nígbà tó lè mọ kò sí pé kankan nígbà tó lè sẹ. àní pé ṣé ẹ kàn sọ ní kòtò náà ni. wọ́n fi ilẹ̀ bò wọ́n láti rí ní ẹ̀dákùnrin tó jóná tá a fẹ́rẹ́ gbókù ẹ̀ lọ kí náà fẹ́ fi ṣe yẹn kẹ. ẹ ti dáhùn ìbéèrè mi. ẹ jẹ́ kí n ẹ sì ní màmá láyé. ó wà. mọ̀mọ́ yín ti dàgbà. bẹ́ẹ̀ ni wọ́n ti wọ bíi 90. èmi náà last born. inú mi dùn wọ́n ti wọ bíi 90. tí mọ̀mọ́ yín bá wá. ok ẹni fún àwọn tó fẹ́ wá gbàdúrà fún àwọn ará chọ́ọ̀chì ẹ ní. ẹ lè ọkùn bẹ. àkílódé mo fẹ́ lé wọn kún mi lé wọn. tábà ń ṣàdúrà sẹ́ni kó tó kọ wọn ni sàmì sádùá tó ń jẹ́ kí n sàmì sádùá. kí ló tún dé. ẹ pé àdúrà kì í gbà ni mo dára dára mo ní. àdúrà ò ṣe kí ń gbà. fún òkú àbí fún èèyàn. àfẹ́ èèyàn. àdúrà kì í gbà sà àdúrà kì í gbà. ntẹ bá ti ń rò lọ́kàn ni ó máa ṣẹlẹ̀ ntẹ bá ń rò pé ẹ fẹ́ gbé gbèsè ni pé àdúrà kan ni wàá mú a ní ẹ jẹ́ ká sọ kankan kẹ́ ìgbàdá àkọ́kọ́ lọ́run sọ̀wọ́ fún yín kẹ́ ẹ máa ṣiṣẹ́ so possible kẹ́ ìgbàdá ń sìn pé ìwọ lọ́run sọ̀wọ́ fún mi kẹ́ wá dúró bẹ́ẹ̀ kẹ́ dúró sínú ilé tọ́lọ́run fẹ́ tọ́lọ́run lákàtà nàmbà ni kò sí wọn lè rí kankan fún yín sà
lẹ́yìn iṣẹ́ ẹ rí i pé tẹ bá wò dáadáa àwọn tí ó gbà pọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ náà lówó jù torí mẹ́wàá yìí gbogbo táìmù wọn wọ́n fi sọ ọpọlọ wọn kalẹ̀ ni nígbà tẹ́mi náà ro gbogbo àwọn nǹkan tẹ́ ń rò yìí àti jẹ́ nira fún mi ṣùgbọ́n nígbà tí mo kọ́kọ́ gbé èdè ẹ̀sìn kó lórí mi mo wá mọ ibi tí mo já sí gangan pé tó o bá ti ṣiṣẹ́ o lè lówó lọ́wọ́ ẹ sà tẹ́ ẹ bá ṣiṣẹ́ kó lè ọ̀rọ̀ owó kò kan ọ̀rọ̀ ẹ̀sìn torí ẹ̀sìn is a business àwọn alágbára ló ń rúlu ayé àwọn alágbára tiwa wá ní Saudi àtàwọn oníjésù yẹn wọ́n gbélé wa lọ́rùn ṣe wá ráwọn tó fún wọn láyé sà àwọn oníṣẹ̀ṣe ni. now nípa tó di pé oníṣẹ̀ṣe gan lọ church oníṣẹ̀ṣe ń lọ mọ́sálásí tó bá ti jọ yídì wọ́n kó aṣọ sọ́ọ̀mọ́ wọn lọ́rùn wọn ní ká máa lọ oníṣẹ̀ṣe aláwọ̀ kíyàwó wọn máa lọ mọ́sálásí tó tẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ òun náà gbà wọ̀ wá láàrin ọmọ kan sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì níjẹ́ kan pé nígbà kan táwọn bàbá àtàwọn tó jẹ́ afáfá ń sọ̀rọ̀ kò sí oníṣẹ̀ṣe tẹ́tà bí dáa tó gbọ́dọ̀ sọ kankan kò dẹ̀ lẹ́bi nígbà pé bẹ́ẹ̀ ló ṣe rí kò lẹ́bi kankan bọ́sẹ̀ lásìkò táwa àwọn alálẹ̀ ti dé o pírísẹ́rì tó ń ṣẹlẹ̀ ní gbogbo di owó ọ̀dọ̀ lọ́wọ́ yìí ó ti padà bọ̀ wá bá sórí Nàìjíríà o àwa ni wọ́n ń jẹ gbogbo ìjà tẹ́lẹ̀ náà yìí torí wa ni ẹ pé Trump America president ó sì kankan lẹ́nu mẹ́ta ẹ̀ pẹ̀lú àwọn òwúrẹ̀ tó ń dààmú wa yẹn kò fẹ́ kí Muslim kan kọ́ sí Nàìjíríà yẹn nígbà ayé Buhari president Tinubu rẹ̀ dàtí ṣe deputy president yẹ ṣùgbọ́n world president láti Pope láti Rome ó ní sẹ́wọ̀n pé Christian ni ó ní tó bá fi mú tí Muslim bá fi ṣe president lé orí Nàìjíríà yìí wọ́n àpàṣọ Nàìjíríà di ẹlẹ́sìn kan àwọn òdẹ̀fẹ̀ kó rí bẹ́ẹ̀ náà àwọn náà ti ń jẹun ibi náà ti ń jẹun wọn ní ẹ̀ka lù wọn kò sí Nàìjíríà ní náà fi pàdé àtọ̀ Áfíríkà síbi náà làwọn àmì wò lè dá Boko Haram lásán mú. àwọn àmì wo. àwọn àmì wò lè dá Boko Haram mú wọn lè dá mú. àmì Nàìjíríà mọ̀ lè. wọn lè dá Boko Haram mú nígbà tó ipá àwọn Boko Haram gan àtàwọn tó ń sponsor wọn ọ̀nà ń darí àmì. àwa ni gbogbo wọn jẹ ẹnì kan sọ̀rọ̀ náà sáré nǹkan ṣe sí ẹ̀dẹ̀mọ̀ Kútọ̀nù àti Ghana àti Ògolúwa mẹ̀yẹ kátó dé pápá náà ti fún wọn ná iná wọn ò ṣẹ́jú rí mo lọ bá Mr. Samuel ní Kútọ̀nù ẹ̀ mo lọ́jọ́ 5 níbẹ̀ torí mo lọ kamọ́lé pé ológun ni ológun mo lọ kamọ́lé ẹ lọ kamọ́lé mo lọ kamọ́lé ní àjọ pàdé lórí nẹ́ẹ̀tì ọdẹ ológun mo lọ kamọ́lé mi ò pé tí mo fi dénú ilé Kútọ̀nù ó jọ lójú máa bẹ̀rẹ̀ kó ológun mọ́lé mi ò ní pè lọ́nà wo kó má bàa múra mi sílẹ̀ ni kó má bàa múra sílẹ̀ so ibẹ̀ nẹ́ẹ̀tì mọ̀ pé kì í sọkùnrin ṣe ń fún ilé nìkan tẹ̀lé lọ kámọ́lé wò. kò sẹ́tí mi ò lè lọ kámọ́lé kò sí ẹ wò kí ìfúnpá rẹ̀ máa control Ṣàngó Mara èmi lọ gara gbogbo wọn. ẹ mọ̀ dèmọ̀dé kẹ. kò sí nǹkan kan nígbà àwọn tẹ́mi ń wá kiri gangan nìyẹn ẹ lọ kàn mọ́lé. ẹ wò tẹ́ bá rí olóògùn gidi tẹ́mọ̀ kó mọ nǹkan ẹ jẹ́ kí n mọ̀. màá wá kámọ́lé kí ló mọ̀ kọ́ mọ̀ gbèdọ̀ sọ̀rùn tó bá yẹ pé wà á ti gbé ní o èyí kò sí nǹkan kan mi ńlá yé gbogbo di owó èyí àti gbogbo nìkan ni Ọlọ́run kò sí nǹkan kan mẹ́ta nìkan lè ṣe ẹ bá yẹ pé nǹkan wà tó lè ṣe ẹni kó jáde wá kó wá sí kó wá pin náà fún mi. bóyá báyìí ni o kó wá pin náà tó bá Kùránì ni o kó wá pin náà ṣùgbọ́n ìwé àti gbòòyì àìdánwà gan. ọ̀dà ẹja ṣe báyìí ọ̀rọ̀ wa ti di àtọ̀wá lọ́dọ̀ níbo lẹ́jà sí inú mi dùn níbo lẹ́jà sí ọ̀rọ̀ mi àti ti di ọ̀rọ̀ àtọ̀wá bọ́yẹ̀ wà kémi náà mọ̀ ní. èmi ọ̀rọ̀ àkàyè mọ́lẹ̀ mo jẹ́rìí yín fẹ́fẹ́ kó akámi mọ́lẹ̀. àmọ́ àkàyè mọ́lẹ̀ gangan ni ọ̀rọ̀ sì gùn. mọ̀mọ̀ kó gùn. ọ̀rọ̀ gùn ọ̀rọ̀ náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ayé ni lórí ọ̀rọ̀ Ọlọ́run. tèmi náà sì dùn. àmọ́ wa torí àmọ́ àkàyè mọ́lẹ̀. wíwá tí mo wá lè yín ọ̀dà mi mọ́ náà yín mọ́lẹ̀. àwọn fáǹsì ló máa sọ yẹn ń gbé bá post yẹ. ìwọ lọ o. bọ́ọ̀ jẹ́ kẹsàn-án láti fún wọn. ara mo ń wòye ni. àwa wà máa wà. ọ̀dà ọpẹ́ pàtàkì fún Ọlọ́run Elédùmarè tó fún wa lórí ọ̀fẹ́ fún tòní mo kí wa o pápápá níbikíbi tá a bá wà á mọ̀ ṣe ṣùgbọ́n kíní kan tèmi kan mọ̀ ni wípé èmi nígbàgbọ́ pé Ọlọ́run wà. èmi nígbàgbọ́ pé ọ̀sẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. èmi nígbàgbọ́ pé Ọlọ́run wà tó sì ń control gbogbo àgbáyé. mo nígbàgbọ́ pé ọ̀sẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ tó bá ti kó wà kó wá fi bẹ̀rẹ̀ mọ́. ọ̀dà mọ́mọ́ náà ni dáńsọ náà nìyẹn torí pé báwo ni màá ṣe tó báyìí
tí ìní mọ̀ pé ọlọ́run wà. báwo máa ṣe wà báyìí tí mo ṣe ga tó yìí kọ́lọ́ mọ́ introduce rẹ̀ sí mi rí mo introduce rẹ̀ sí mi rí. kí lẹ fẹ́ kọ́lọ́run fi introduce rẹ̀. ẹ kó tẹ̀ ṣe dédé mo gbọ́. ọlọ́run ò lè wá bẹ́ẹ̀ yẹn. adẹ́pàwà gangan ni ọlọ́run yẹn. ọ̀dà ọ̀rọ̀ ti di gbàsgbòs lórí social media ǹjẹ́ ṣé lóòótọ́ ni torí èmi gangan fúnra mi kò ní ìdí pé káyọ̀ ṣe máa bi mí léèrè ọlọ́run wà. èmi tẹ́ wá ń wòye níbo la já sí aka ambassador fún ewé àtegbò mo sọ fún yín lẹ́yìn ewé àtegbò kò sẹ́ni tó ń jọ́ lọ́hùn. ta ló wá dá ewé àtegbò. ìyẹn kò yí ẹnì kankan dùn ní. kò sẹ́ni tó ti wádìí ẹ kò sẹ́ni tó ti wádìí yẹn. bó bá wá wà àtúnjà síbẹ̀. bó lẹ ṣe mí tẹ̀ ń jí tẹ̀ ń sùn. bó normal person bẹ́ẹ̀ níbo ní mí náà ni ìyẹn kò sí ròyìn fún yẹn. ǹjẹ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ inú ilé ìyàwó yóò sì bá ń jà. ẹ̀ ń wá sí olùkọ́ mi ó ti já síbi tó wù nù olùkọ́ mi ìfẹ́ ló fi fẹ́ mi kì í ṣe pé báyìí mo mú dandan ó nífẹ̀ẹ́ mi ni ìfẹ́ náà lè ń pè ní ọlọ́run ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ gbà kádàrá ẹ̀ ibi tá a bá ti jọ já sí ni. ǹjẹ́ tẹ wá sọ̀rọ̀ yìí lójú ìyàwó yín pé kò sọ lọ́hùn ìyàwó yín ò rò lẹ́ẹ̀mejì. ẹ tó bá ń rò kàn lọ sínú àwọn kò lè bí mi o àwọn ẹbí mi kò bí mi àwọn òtẹ̀ ti bí mi tipẹ́tipẹ́ náà rí mi ò ṣẹ̀ṣẹ̀ kankan mi ò kí ń lọ bí kankan bọ̀ mo lè wọlé mọ́sáàsì kẹ́ra mi bẹ́ẹ̀ o ẹ lè pàdé mi ní ṣọ́ọ̀ṣì o tabasi kúrẹ́ náà tó ń jẹ ní o. oúnjẹ lẹ lọ jẹ. oúnjẹ nìkan ni everything choppable ni kò sẹ́ni tán pàtí mi ò ní jẹ. ẹ kì í ká aleluya. fún ta ni aleluya bí bọ́lá. aleluya méje ò tó rárá aleluya méje ò papọ̀ jù. àní ó dùn mí pé family mi kò ní chọ́ọ̀chì bàbá náà bísínẹ́sì ẹnìkan lẹ́nu ní bísọ́ọ̀sì mẹ́jọ ìmájì kan wá níbi 2,000 followers wọ́n wá dán mẹ́ra òmò yẹn tó jẹ́ ni àbí kó ní 2 million followers wọ́n wá dán náà that is 200 million. ẹ̀fọ́ ẹ̀ ní owó. ẹ wo sẹ́ẹ̀rì ní 1994 abracadabra kan wáyé láwọn ẹ̀mọ́ jáde secondary school kankan mo pa àti St. Joseph lọ ẹ̀rọ tí mo fẹ́ mọ gbé Ondo State láwọn ẹni ra gbọ́nkiri wá sí Nàìjíríà ẹ rí i pé before 1994 ẹ lè rí pásítọ̀ kankan kó ṣe abracadabra tó kó fẹ́ jí òkú mo jẹ́ mọ̀ pé òkú tí gbọ́nkì jí yẹn ló fa abracadabra ọmọ pásítọ̀ Nàìjíríà láti jọ yẹn àwọn tó gbọ́n gbà náà tán bẹ̀rẹ̀ sí arìnjí àwọn òkú arìnjí arọ mo ti sọ fún wọn o tó bá fi mú tó gbé arọ dìde nù chọ́ọ̀chì ẹ tó wá post ẹ àjẹ́ wípé gbogbo arọ Nàìjíríà mọ̀ kó bọ̀ wá chọ́ọ̀chì ẹ tó bá mọ tó lè ṣe ẹyọ kan tó pòsè ọ̀fẹ́ ká mọ̀ kó wà ní mọ̀ ń kó bọ̀ tó yẹ kó afọ́jú ló la ojú afọ́jú àbí wèrè dédé tó bá wá lọ wo wèrè sàn mo máa close àrò gbogbo wèrè tó wà láàrò àkóbọ̀ church ẹni yẹn torí sẹ́ni tó bá ti ní lè ṣe má sọ pa ipò fẹ́ ṣe lódìjẹ́ mi àtàwọn babaláwo kọ̀ọ̀kan tá bọ́ síta tá ní ẹlọ́mọ bá rò ẹni tó bá yáwó oògùn òṣòlẹ̀ kan rí màá bi léèrè pé sóòótọ́ ni tó bá ti sóòótọ́ ni ṣé bí èrò ọkàn wọn ni pé tabalẹ̀ tó ọkùnrin sóògùn tí ò bá jẹ́ kò ní lè pariwo ta pé wọ́n ti gbá òun torí àwa gbé ògùn pamọ́ nítorí ká gbé sórí àgbè pamọ́ nítorí ká gbé sórí àwa ti kíni àwa gbé sórí tọ́mọ̀ ẹ̀ pé àwọn olóńgbò gbáyà jù pásọ̀ àtàfà ni torí wọ́n gba ẹ clearly gbogbo àyè yóò rí gbọ́ gbá ẹ. wọ́n mọ̀ wọ́n gba ẹ̀ ok ìmájì kan sọ pé ẹ̀hàn ọ̀yẹ́ wa dáadáa mẹ́wàá o sí ìsàrà gbígbá náà nù níbo ni ìdá mẹ́wàá ń lọ ẹni tó mẹ́ran tó mú màálù lọ ṣọ́ọ̀ṣì pé bàbá ẹ bá ń gbà mọ́ fọ́lọ́ níbo ni wọ́n fẹ́ gbé màálù gbà dọ́dọ̀ lọ́hùn ètò wọn fẹ́ jẹ ni wọ́n jẹ ni ẹ wò ó ní Nàìjíríà yìí gbogbo ọmọ tó bá ń wò mí tó bá ti rò pé ẹ̀sìn tó ń sin lọ́mọ àgbàdọ́rùn kánkọ́ọ̀sì lásán ló wà bóyá tó bá kókó tètè rẹ tó máa gbé ẹ̀sìn tí ẹ̀sìn wà fún nìyẹn pé tó bá kú àwọn èèyàn rèé kò sọ́nù kankan mìíràn kò sẹ́ni tó fẹ́ dájọ́ kankan kò sẹ́ni kankan tó fẹ́ dájọ́ kò sí i àníyàn kan tí mo máa ń rò ní pé wọ́n lọ́dọ̀ ló dá wa àbí ó dá ẹ̀mí wa yìí bọ̀ èèyàn kan dẹ̀ pa ẹ́ sọ́nà nǹkan wá láwára tó èèyàn ní tó bá mọ tó èèyàn pa ẹ̀ táwọn ọpọlọ ń dá wọn lọ́lọ́ ń dá mi ẹnìkan dẹ̀ mọ́ lọ́wọ́ dẹ̀ pa mí kí lọ́dọ̀ wọn tó fi pa mí ẹ wo kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. ọ̀dà
mo kí gbogbo èèyàn wa jákèjádò gbogbo àgbáláyé níbikíbi tó lókàlùkù bá wà. ẹ wo ọ̀rọ̀ wa ti di ọ̀rọ̀ òkété lónìí, ọ̀rọ̀ wa sì di ọ̀rọ̀ ẹyẹ ọ̀sìn lónìí. mo mọ̀ wípé ìgbà ò lọ́wọ́ ìgbà kan ò lẹ́sẹ̀, ọmọ aráyé ní gbégbà gòkè. kí tọ̀tún tòsì kẹ́ mọ ṣùgbọ́n àmì kẹ́ mọ gbé mi gòkè o láṣẹ Èdùmàrè ibikíbi tí ẹ bá wà káàkiri gbogbo àgbáláyé. èmi rèé o Kọ́láwọlé ọmọ Aláwọdé báńkúrò èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nrangbọ̀nran. mo kí wa o jákèjádò gbogbo àgbáláyé. ẹ wo ọ̀rọ̀ lórí sí Ọlọ́run wà àbí kò sí Ọlọ́run, mo mọ̀ pé ọ̀rọ̀ yóò escalate gan bàbá. ọ̀rọ̀ yìí mọ̀ máa káàkiri gbogbo àgbáyé. mo fẹ́ kó káàkiri náà ni ẹni tó bá fẹ́ proof ẹ fún mi kó jáde wá. ọ̀dà ẹja ṣe báyìí ọ̀rọ̀ wa ti dà tó wá sẹ́yìn lẹ́tọ̀ wá ká mi mọ́lé báyìí. màá wá ká yín mọ́ ní kò sí bàtẹ́ pèmí tí mi ò ní wá. ọ̀dà á mọ̀ mọ̀ ṣe. gbogbo àwọn tó bá wá wò pé Ọlọ́run wà ẹ bá mi pè wọ́n sílẹ̀ kan tó dé káwájọ wá ṣàtakò rọ̀ bóyá ká mọ́jọ́ kán lè mọ̀ pé a fẹ́ ṣe ká wí kájọ wí. ẹ wò láti set ara wa free lásán ni torí àwọn tó ń lọ chọ́ọ̀chì torí pọ́n rògbọ́n wà ní àwọn tó ń lọ mọ́sálásí torí pọ́n rògbọ́n wà ní àwọn gangan náà wọ́n fẹ́ sọ wá dẹrú. ẹ wo ọmọ Nàìjíríà ìwé méjì tẹ́ mọ̀ ń wò yìí wọ́n máa sọ wá dẹrú àwọn máa sá káàkiri orílẹ̀ wa tábà lè ti gbà ká gbà fún ara wa pé àwa la nílẹ̀ wa kò sẹ́ni kankan tó ń jọ́lọ́run tó lè bá wa jà fún kankan wọ́n lè wa dànù tá a máa sá kiri a máa sá kiri wọ́n béèrè àkáǹtì nàmbẹ̀ gan owó ẹ̀ tó pọ̀ ń kójọ yẹn ò ní mọ báǹkì tó ń lò ó dáa sọ́dọ̀ pé Quran wa nígbà tí àwọn kan lọ káwọn kan mọ́ Kwara State náà tán pààyàn bíi 70 ẹ̀dá kan ṣé àwọn èèyàn wà ká Quran rárá ni ṣé bẹ́ẹ̀ náà sọ pé nǹkan kan ti wà nù Quran tó lè ṣe kankan ni lájọ táwọn fún wọn ti wá pa yẹn tán ti wá pa ogun àdúrà àwọn tán pa yẹn kí ni àwọn mùsùlùmí tẹ̀ ṣe sí gan kò sí ẹ̀ ìpínlẹ̀ dá sọ àwọn tó ti kú nìyẹn aláwọn alágbára ló ń rú ìlú ayé kò sọ lọ́nà kankan tó ń rú ìlú ayé kò tẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ alágbára ló ń rú ìlú ayé àwọn náà lè ṣe dóhùn at any time wọ́n lè ṣe dóhùn at any time tó bá ti mú téèyàn ń pa èèyàn tọ́lọ́ndẹ̀ ń wòran kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn kò yẹ kí n tí Ọlọ́run dá kí ẹ̀dá èèyàn kan kó lè ṣe kankan fún ẹ wo omi lásán àtafẹ́rẹ́ ni wá imagine lásán la jẹ́ Ọlọ́run tó mú kí wa jákèjádò gbogbo àgbáláyé ọ̀rọ̀ wa ti da ọ̀rọ̀ àtún wá nílẹ̀ àti ní dàtúrà mo kí wa o inú mi dùn mo mọ̀ pé oríṣiríṣi comment la máa ní táwọn èèyàn máa jù sí wa tán máa béèrè nípa wípé Kọ́lá Láwọdé ta tún lẹ́ni mo dẹ̀ mọ̀ pé lọ́dọ̀ níbo lọ já sí náà àwọn èèyàn mọ̀ wò wípé níbo lọ já sí ta ni wa àti ẹ̀tẹ́jọ́ ń ṣe ìtakùrọ̀sọ tẹ́jọ́ ń fà mọ́ra yín lọ́wọ́ mo mọ̀ níbo lọ já sí làwọn bọ̀ wá ká mi mọ́lé èmi náà dẹ̀ rẹ́dì láti gbàlejò yín láṣẹ Èdùmàrè. mo kí wa ní dòdòmí àwísí mo kí wa ní dòdòmí àwísẹ̀ èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè họra dé egun a mọ̀ ṣe láṣẹ Èdùmàrè níbikíbi tí a bá wà jákèjádò gbogbo àgbáláyé. Akọ́láwọlé Aláwọdé ló kọ mi fún ìkànnì Yorùbá Dùn Online TV.